Lórí jẹ́ wípé èmi lẹ́ni táwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sá ẹgbẹ́ bàbá pẹ̀lú ìgbò tí wọ́n gbé lọ́wọ́. Èmi lẹ́ni táwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sá ìbọn bàbá ayé tí wọ́n gbé lọ́wọ́ ni. Ọmọ yẹn kú wà.
Ìjọba bàbá gbogbo ayé ìjọba ní wá. Sùnmíre lẹ́ẹ̀dú ìbálòlè ìkọ́sọ̀. Ìjọba gbogbo ayé ìjọba ní wá. Ìjọba gbogbo ayé ìjọba ní wá. Ìjọba gbogbo ayé ìjọba ní wá. Sùnmíre lẹ́ẹ̀dú ìbálòlè ìkọ́sọ̀. Ìjọba gbogbo ayé ìjọba ní wá. Sùnmíre ìbálòlè ìkọ́sọ̀. Hola, hola, María, hola, llegamos ya. Tọ́jú ẹ̀ẹ́dẹ́gbà, kọjá nǹkan tí jẹ́ ẹ̀sán. Olúwọlé kí ẹ bá sí kí. Ìrẹ́jẹ̀ pẹ̀lú ìrìn bá lé. Gbogbo ọ̀nà ṣàgbọ́ Masari ló bá wà ọ̀gá bọ́ọ̀lì. Oṣù pàgà ìwọ́nà òkè àti àtàkìṣe. Ẹ̀rù bá kọ kí ló bá bọ̀ ọ̀gá yóò dé kọ́ ọ̀gá. Àwọn ológun láti ẹ̀kọ́ ológun lọ sí.